Ọlọ́run mọ̀ ṣàánú wa. Ọlọ́run mọ̀ ṣàánú wa oríṣiríṣi tí mò ń bẹ láyé mọ̀ ń ṣẹ̀rù bà mí. Ó ń ṣẹ̀rù bà mí jọjọ o. Kí la tún bá débi wípé òrùka lásán ká fi kan oyún olóyún kóyún ó sì wálẹ̀ àbí nǹkan sọpọlọ ọmọkùnrin ni ẹ wá ṣé ẹ ti wo ẹ wò dáadáa ṣá ṣé kìí ṣe pé bóyá nǹkan sọpọlọ ẹ ni bó ṣe ṣẹlẹ̀ ló ṣe sọ́hun mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ láyé ó dà ẹ jẹ́ á ṣe báyìí ẹ lọ sórí Facebook torí ìjọba àsìkò mo ń retí comrade Ògúnmọ́dẹ́dẹ́ kò tí ì dé comrade Ògúnmọ́dẹ́dẹ́ ò tí ì dé kí along the line ẹ lọ ó ti dé ẹ lọ sórí Facebook ẹ já káyìtì mú ti ọkùnrin tí ń hà ká káyìtì mú kú o torí ọ̀rọ̀ etí comrade Ògúnmọ́dẹ́dẹ́ mú wáyé ó ṣe ní láàánú jọjọ ẹ ti arákùnrin ritualist tó ń hà ká ẹ jọ ẹ bá ń lọ bẹ tí wọ́n ti mọ̀ lọ́hùn pé àwọn tí wọ́n wò lórí Facebook tán fẹ́ wò báyìí nù ẹ gbọ́ bó ṣe ṣàlàyé yóò yẹ yín náà torí ń gbèmí náà gbọ́ ó yé mi ó kúrò ní Ìbàdàn ó relocate lọ sábẹ́kúta ọ̀rẹ́ rẹ̀ kan ló ń fìnáǹsì torí hòtẹ́ẹ̀lì ló dé sí mo fẹ́ ká jọ ronú kí ni motive fún lílọ tí wọ́n lọ yẹ o tó gba hòtẹ́ẹ̀lì ó tún jẹ gbèsè sí hòtẹ́ẹ̀lì o ẹnìkan ń fìnáǹsì hòtẹ́ẹ̀lì kí ni interest ẹni tí ń fìnáǹsì hòtẹ́ẹ̀lì kí ni interest ẹ òun lẹ̀ ń wò lọ́wọ́ lórí Facebook. Túndé kẹ́nẹ̀ ọkàn adé kí ló ṣe. mo wá láboyún kà. kí ló fẹ́ fi aláboyún ṣe. ọkàn wọn anìkanlẹ́ fún mi ló kà pé kí n wá láboyún kà. wọ́n fún un ní. ọkàn pé kí n wá láboyún kà. tó bá ti rí ńkọ́. ọkàn náwó sí. tó bá náwó sí kí ló máa ṣẹlẹ̀. a ní miscarriage. kí ló máa miscarriage níbẹ̀. a ní dání miscarriage. kí ló máa ní gbọ́. oyún ìyá wálẹ̀. oyún yẹn tó yẹn bá wálẹ̀ bó ló máa lọ. mi sọ pé báyìí ló. ẹ wá gbà mí abẹ́ wo ẹni yìí bó ṣe look so innocent minds construction má sọ̀rọ̀ rich lójú o ẹ wo bó ṣe look innocent abẹ́ ẹ̀ rojú ẹ̀ ni ó lọ́mọ fìdítì lòun ẹ̀ rojú ẹ̀ ni. ọdún wo tọdún yìí so láti ìgbà yẹn tó náwó èló lẹ̀ ń san 4,000 a day lẹ̀ ń san níbẹ̀ yẹn so ẹ tẹ̀ máa ń múra ẹ máa ń jáde yọ̀n béèrè lọ́wọ́ ẹ pé iṣẹ́ ò ló ń ṣe ni. a ní dání miscarriage. kí ló máa ní gbọ́. oyún ìyá wálẹ̀. oyún yẹn tó yẹn bá wálẹ̀ bó ló máa lọ. mi sọ pé báyìí mi ẹni ọkàn fún mi pé kí ni wọn bá gbọ́dọ̀ lẹ́yìn ló máa lọ mi. ẹni tó fún ẹ lórúkà bó ló ń gbé Ọ̀yọ́ ló wà tó bá sà ti na òrùka yẹn sí oyún yẹn á wálẹ̀ lọ́wọ́ kan á lọ sọ̀hún ibo ni ìwọ gangan gbé. Good Mama Hotel. Good Mama Hotel ìgbà wo ló débẹ̀. January 5 tọdún wo tọdún yìí so láti ìgbà yẹn tó náwó èló lẹ̀ ń san 4,000 a day lẹ̀ ń san níbẹ̀ yẹn so ẹ tẹ̀ máa ń múra ẹ máa ń jáde yọ̀n béèrè lọ́wọ́ ẹ pé iṣẹ́ ò ló ń ṣe ni. mo ń ṣiṣẹ́ jẹ mo ní mo ń ṣe mo ń lẹ táìsì mo ń ṣe gbé. máa wo bí. ẹnjìnìá ni mí. ó ní ẹnjìnìá ni ẹ so ló ń lẹ táìsì àbí so tó bá ti ń múra tó ń jáde ó bá dalẹ̀ wàá dé àbí bó ló ti ń dówó tó fi ń sanwó yẹn. owó ni ẹgbẹ́ kan sanwó náà wọ́n ní sẹ́ńdẹ̀ wọ́n ní lẹ́sìn mi. ọ̀rẹ́ ẹ̀ o. ó ní báàsì tógèètì. ó ní. báàsì tógèètì. ó ní báàsì tógèètì kí lorúkọ báyìí. airport. airport ó sẹ́ndì lórúkọ ó sẹ́ndì tiẹ̀. ó ti fún mi 50. lẹ́yìn yẹn ńkọ́. ó fún mi 20. lẹ́yìn yẹn ńkọ́. ó fún mi 10. ó jẹ́ 80,000 iṣẹ́ wo lòun bá ṣe kó tó máa fún ẹ lówó bẹ́ẹ̀. mo kọ́ fún pé ọmọ mi ni o pé ọmọ mi sì àwọn ọkọ̀ tó ń sọ fún mi ní ìbáṣẹ́ kankan. o bá ṣiṣẹ́ kankan kó tó máa sẹ́ndì owó bẹ́ẹ̀ tiẹ̀ fà owó yẹn kí lẹ fi ń ṣe. mo fi kílẹ̀ àwọn ohun
mi pé mo wá dìbẹ̀ pé mo jẹ wọn lówó báyìí tí mi yẹ sí ìlú sàn. èló ló jẹ wọn. mo jẹ 27,500 ìwé wà ń bẹ tẹ́lẹ̀ mo láti jẹ táǹsì ní tẹ̀sán. ó jẹ 27,500. àjẹ táǹsì ní tẹ̀sán. ìjẹta 4,000 àná 4,000 èní náà 4,000 so ló jẹ wọn láti January and the 5 to now. àwọn tó ní hòtẹ́ẹ̀lì yẹn orúkọ olùfilẹ̀ ń bẹ̀. Túndé kíni. Túndé Okunade. Kíni fóònù nọ́mbà yẹn. 09030502948. ọmọ bó gangan ni ẹ. Fìdítì ti bo. Ọ̀yọ́ local government wo. Àfijó local government. Àfijó local government. Àfijó local government ló ti wá. tó now ṣé aláboyún mélòó lẹ ti ṣe bẹ́ẹ̀ fún. mo ṣe bẹ̀rẹ̀ ní kí n ṣe nǹkan tẹ́lẹ̀. ó ṣe bẹ̀rẹ̀ ni kò tí ì ṣe kankan tẹ́lẹ̀ báwo la ṣe máa mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ńlọ nìkan ló ní ọ̀rọ̀ yẹn dáadé. ẹni tó fún ẹ ní òrùka kí lorúkọ ẹ ló máa lọ. Kúnlé kíni. àmì mọ sọ́ọ̀nì mi. o mọ sọ́ọ̀nì mẹ́ báwo lẹ ṣe mọ́ra. àmọ́ alọ́yọ̀ mo kọ́ mọ̀ pé ó ń ṣiṣẹ́ àwọn tí ó ṣe àbẹ́ ó ń ṣiṣẹ́ àwọn àwọn tó máa ń pawọ́dà yẹn. máa wo bí iṣẹ́ òní iṣẹ́ bàbá yẹn ń ṣe. wọ́n pawọ́dà àwọn tó máa ń pawọ́dà yẹn. àwọn tó máa ń pawọ́dà òun ló fún ẹ lórúkà pé kó máa wá aláboyún kiri òrùka yẹn ẹ wá túká wò gbọ́dọ̀ bá ń fi òrùka yẹn sí. ọwọ́ àtẹsẹ̀. ọwọ́ àtẹsẹ̀ ẹ̀ ń fi sí. so kí ló wá fẹ́ báyìí kí ọ̀hún Nàìjíríà ṣe fún ẹ báyìí. ìgbàlódé bẹ́ẹ̀ ni pé tó lọ́ọ́ bá ní báyìí àwọn kò ní ká ṣe fún bí àwọn lọ́wọ́ ní ká ṣe. tí wọ́n bá fẹ́ ká ṣe fún bí àwọn lọ́wọ́ ní ká ṣe. òrùka yẹn dà sóun lélẹ̀ òrùka yẹn ni lélẹ̀ ibo lẹ máa ń fi sí. Túndé kíni. Okunade kí ló ṣe. mo wá aláboyún kà. kí ló fẹ́ fi aláboyún ṣe. èyà omi ìtúrè o kọ́lọ́hún ṣàánú kọ́lọ́hún sọ wa lẹ́nu ẹni tí ń sọ ni tá a sọ ẹnìkan ló ti odidi Fìdítì tó kọjá sí Abẹ́òkúta tí ń lọ wá láboyún kiri òun ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rẹ̀ ẹ wo ò lọ́rùn gbèsè ẹ jẹ́ àrọ̀jà tá a bá tọjà dé